ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. báyìí mo bá ọlọ́run. mo ti sọ fún ìwọ fúnra ẹni kó o máa sọ fún Ọlọ́run bọ́ọ̀tì epo ní 100,000 kí n máa ríra káyé mi máa dáa kí n máa jẹ kí n máa mu má gbé Nàìjíríà lórí o tó mo sọ fún yìí tí àwọn pásítọ̀ tó ń gba location epo ìgbà wọn náà ní gbàdúrà ìgbà location tó ń gbà náà fi ń gbàdúrà tí ó rẹ̀ ní ṣàǹfààní bó ṣe ní nìyẹn ìwọ ni kó máa gbàdúrà mọ́ta ráìsì ní 500,000 kí ṣe kíni kí máa rówó fìrà ó tán o wọ́n lè yí Nàìjíríà padà à ń gbà rà ṣe gbogbo ẹ̀ bí ẹni fi èmi wọ́n dá ìfitẹ́ tí wọ́n fi yà jẹ́ láyé dé mẹ̀kúnnù ló forí kó. ṣùgbọ́n ohun tó sọ́nà ìpínlẹ̀ máa ń wá ojú rẹ̀ Ọlọ́run ká gbà rẹ̀ ká gbàdúrà ká lè súnmọ́. ẹ jẹ́ sọ fún yín ẹgbọ́n nǹkan tó lọ́n sọ ó ní tí n bá ní kí n máa sàmẹ̀ṣẹ̀ ta ní ìbádúró. ṣé bá a lè dúró wò tán. pásítọ̀ tó bá lè sọ pé òun dúró ẹ lọ interview pásítọ̀ pé tọ́lọ́run bá ń sàmẹ̀ṣẹ̀ tó wá lóun máa dúró kó sọ fún ẹ. pásítọ̀ kì í amúrọ̀bà dáwó fún church àgbà àwọn tó ń jí owó tó bá mú wọn lọ Rúyàyà Bello kó tó jáde ọlọ́run wòlíì àwọn àfá tọ́lọ́run fi hàn wá tó ń gbàdúrà fún wọn tó ṣe kókó jáde fún EFCC kó tó lọ kojú wọn ti ṣe bẹ́ẹ̀ ni ó lè lóye owó táwọn èèyàn gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì tún máa gbà tí kéèsì yẹn bá dá dáhùn ṣé àwọn ènìyàn ọlọ́run gbogbo ìgbà tó sapamọ́ àdúrà ni ẹni fàáyà ẹni gbàdúrà ẹni ṣe gbogbo ẹ̀ nígbà tó yá àwọn ló sọ fún yá jáde ọ̀nà ti clear ṣé irú àwọn yẹn ni ọ̀nà clear lóòótọ́ náà ibi ilé ní bẹ báyìí ọ̀nà ti clear ilé ló wà báyìí. so bó ṣe rí nìyẹn kò sí tó ti ń sìn gbogbo wọn fẹnu pé Jésù ni wọn fẹnu pé gbogbo Ọlọ́run ni wọn wà bí Ọlọ́run o kí wọn sọ fún yín jẹ́ ìsọ̀rọ̀ kan fún yín nígbà ayé Jésù wọn náà mú obìnrin ìpè alágbèrè ni gbogbo àwọn obìnrin àtẹ́wé wọn ní kí wọ́n sọ̀kò pa Jésù wá wò wọ́n alágbèrè ni o ó wá ní nínú ẹ̀yin obìnrin ìyẹn tí ò ṣe irú ẹ̀ kó sọ̀kò kó pa ṣé wọ́n rí nìkan kan wọ́n jápa ni nígbà táwọn náà pìtẹ́ ìránṣẹ́ ẹlú àwọn ṣerú ẹ̀ obìnrin jẹ́ ni ó ṣe kó tí gbogbo ẹ̀rùn ni wọ́n sọ ká èèyàn rí làwọn obìnrin yìí nígbà tí Jésù wà lókè ẹni tí ò ṣerú ẹ̀ nù yín kó mú òkò kó fi tẹ wọ́n túká ni wọ́n jápa bó ṣe rí nìyẹn. so ẹ̀yin wa tí ọ̀rọ̀ kàkà àgbàlá adúpẹ́ o adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ pẹ́ ọ̀sà òwò ẹ ti ń pè wá ọkùnrin ṣẹ́wà bó oníṣòro ọdún yìí ni àṣẹ òní ṣe wọ́n ní pé ìpè pọ̀ ṣùgbọ́n kódà kí ní ká oṣù fún wa a ti wà ní máa ti wà ní February. nígbà tí bàbá wa jáde àwọn kan ní akú àṣẹ gbogbo ẹ̀ akú ọ̀làdẹ ká sọ̀rọ̀. bàbá jáde tán dáadáa ele ó gbẹnu tán ó kàǹkà bí ó dì tó tí ẹ̀rọ aláwọ̀ rẹ̀ wò wá dáta yóò ní tán o iná ò ní tán wọ́n yóò dáta wọn pẹ̀lú òun dáta tí yóò ní. àmì o bàbá bí Nàìjíríà ṣe rí ẹ̀mọ̀ró bàbá ẹ bá ṣàdúrà fún wọn. Olúwa Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run bá àṣẹ wọ́n ní bí akatámọ̀ ti le tó ní Amẹ́ríkà wọ́n jẹ wọ́n mú bẹ̀ bí Nàìjíríà bá le títí ẹ̀rí tí ń ṣe ń bẹ̀ o wọ́n ní inú gbòkè le títí ká lè gba má di tiẹ̀ ṣe bí Nàìjíríà le títí ẹ̀rí tí ń ṣe ní Nàìjíríà Jésù Kristi Olúwa wa. Àmín 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 ó dàbọ̀ ó dàbọ̀. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.